Christopher ń ṣọdún ẹ bá ń kí o, Christopher ń ṣọdún ẹ bá ń kí. Èdùmàrè jẹ́ ṣẹ́gun ó lè ṣàmọ́dún, Christopher ń ṣọdún ẹ bá ń kí. Òní lọ́jọ́ ọ̀hún tàbí ọ̀sáyé, ẹ bá wa k'Olúwa ṣẹ́gun tí ń ṣọdún lónìí. Ọmọ Babalọ́lá tún ti lé lọ́dún lókè èèpẹ̀, a dúpẹ́ fún Jèhófà lókè ọba ire. Torí bá a dógún ọdún a pé, bá a dọ́gbọ̀n oṣù a kò. Ọjọ́ tí a ti ń retí ọ̀hún ti wọlé dé wẹ́rẹ́, ó bá wa láyọ̀, ògo ni f'Elédùmarè ọba. Òní ọjọ́ kẹfà oṣù kejì ọdún lọ́jọ́ ta kí yèyé àti bàbá ẹ̀ kú ewu ọmọ. A dúpẹ́ o, a ò fọjọ́ òní pìtà burú lé ọ lórí. Christopher, bí o ti ń ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ lónìí, ẹni òdùmọ́ ò gbọ́dọ̀ sọ. Ọjọ́ ìdùnnú lónìí jẹ́ fún ọ. Ire àríwá, ire gúúsù, ire ìlà oòrùn àti ire ìwọ̀ oòrùn kó máa jẹ́ tiẹ̀ lọ́jọ́ ayé gbogbo. Ọlọ́jọ́ ìbí òní mọ́wọ́ ijó gẹ́ngẹ́. Ọmọ Babalọ́lá ó yá máa yọ̀ ṣẹ̀ṣẹ̀. Òní lọ́jọ́ ìdùnnú rẹ, òní báráyé fọwọ́ tì í. Ọmọ aráyé òní bínú rẹ, ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé òní dì ọ́ tayatọmọ. Olówó orí Fọlákẹ́mi, ó kú oríire lé lọ́dún tuntun. Òní fọdún èyí dágbére fáyé, bá mi ṣàmì ẹ̀. Olúwa ṣẹ́gun, aṣíwájú rere ni ọ́ fáwọn àbúrò lẹ́yìn ẹ. Kí ṣẹ̀dá rẹ má gbàbọ̀dé ibi. Ẹbí àtọ̀rẹ́ òní torí ẹ ra pósí òjijì. Ó wà ní fàìsàn lògbà lókè èèpẹ̀. Igi pẹ́ lóko ó hewú, àgbàdo pẹ́ lébè ó yọrù kẹ̀rẹ̀. Agílíntí pẹ́ nígbó ó de gbére. Kí o gbó, kí o tọ́, kí o fèrègì jobi lókè èèpẹ̀. Olúwa ṣẹ́gun, ọba mi òkè á bá ọ ṣẹ́gun ọ̀tá ilé àtọ̀tá òde. Owó Babatolú lọ́pẹ́, bí o ti ń ṣọdún èyí, ikú òní wọlé tọ̀ ọ́ wá, àrùn òní filé ẹ ṣọ̀dẹ̀dẹ̀. Popsi Tọ́lá ní àṣèyí ṣàmọ́ ọdún o, lórúkọ Jésù Kristi. Bàbá tóbi lọ́ba, bí o ti ń ṣayẹyẹ orí kádún lónìí, a ò ní fi ọ́ ṣàwátì lọ́dún tó ń bọ̀. Aya rẹ Fọlákẹ́mi Ìlà Ọ̀rọ̀gún ọmọ Ògboyè ní kí n máa kí ọ. Ó ní òní ṣubú ẹ̀mí, òní ṣubú ara. Ó ní ọdún èyí òní jáṣe mọ́ fún ọ láṣẹ Èdùmàrè. Àwọn ọmọ rẹ ní kí n máa kí ọ, wọ́n ní kí n máa ṣe ọ́ pẹ̀lẹ́. Tolú lọ́pẹ́, Tọ́lá ní pẹ̀lú tóbi lọ́ba. Wọ́n ní kí o tún ṣàmọ̀ ọdún lókè èèpẹ̀. Gbogbo àwọn àbúrò lẹ́yìn yẹn ní kí n máa kí ọ, wọ́n ní kí n máa kí ọ. Ọláìtàn aya Adéyẹmí ní kú òní já ọgbà máwọn lọ́wọ́. Afọlákẹ́mi aya Adégbìtẹ́ ní àwọn òní fi ọ́ ṣàwátì láàrin àwọn. Ọlámídé aya Ọ̀ṣun pidán ní òní dẹni ẹ̀yìn láéláé. Ọlájùmọ̀kẹ́ aya Fákúnlé ní ojú ẹ òní ríbi lókè èèpẹ̀. Mo ṣe tán, mo fẹ́ máa lọ nú ilé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọmọ ẹsẹ̀ àkókò, ọmọ eléṣì ọba, ọmọ ajílà oòrùn. Ọmọ òrùn rán gẹ̀rẹ́ gorí àkété ọba, ọmọ lẹ́yìn kùlẹ̀ àdéwúre. Ọmọ òrìṣà òkè jẹ́ kí n là, kí n dàbí onílé yìí. Tí o bá dàbí onílé yìí, tó o bá níwà bí onílé yìí ńkọ́, ǹlẹ́ ọmọ òkè mòye. Ẹ̀yin tó lọ máa kọgun, ọmọ alápá òjé, ọmọ àjàmùnà para, ọmọ àjọkòó sílé mẹ́pàndínlógún. Olúwa ṣẹ́gun, tí o bá ń gbóhùn lẹ́nu mi, má fòyà kí o má sì mí kàn. Gbogbo àwọn àbúrò lẹ́yìn rẹ náà ní kí n máa kí ọ. Wọ́n ní okú ayé orí kádún òní. Wọ́n ní òní fọdún èyí dágbére fáyé. Wọ́n ní òní fọdún èyí ṣàṣemọ́. Tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń kọrin ewì látẹ̀ẹ̀kan, Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé lèmi ń jẹ́, Làwá ní bàbá tó bí mi lọ́mọ.